Dr. Sharafuddeen Gbadebo Raji ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ ńlẹ̀ Yorùbá ni mo fẹ́ ṣàlàyé inú fọ́nrán yìí ẹ má bínú mo fọlọ́ọ̀ bá bẹ̀ yìí. Ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹbọ nǹkan wo náà ṣe ń lọrin tí ò bá tọ́lọ́ọ̀ bá mu. Àwọn tẹ́ béèrè lọ́wọ́ wọn yẹn wá sọ pé wọ́n ń ṣe orò ńlọrin wọ́n ń bọ òkè ńlọrin àwọn yẹn ni wọ́n sọ bẹ́ẹ̀ kò ń ṣẹ̀yìn lẹ sọ bẹ́ẹ̀ o. Àwọn èèyàn wá mú ọ̀rọ̀ yẹn wá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ń faṣọ yìí ya lórí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ tẹ́ wá ṣe nìyẹn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ kọ́ nìyẹn ṣé ẹ̀mọ ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ ni pé ẹ̀ ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba lórí pé Ọlọ́run ọba sọ Ànábì wa Muhammad sọ àwọn sálàfù sọ́ọ̀lì wọ́n sọ ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ nìyẹn torí pé látara nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ ti bọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì jẹ́ àwọn oníyẹ̀wò ò tà mọ́ oníjàlábí ò tà mọ́ ọlọ́ṣẹ dúdú olóògùn owó oní oṣólẹ̀ oníṣọ́ra kásokọ́lé kásokọ́ mọ́tò òka ẹ̀lọ́ òka kíní kan ká fi sọ́wọ́ wọ́n ta mọ́ gbogbo wọn tí wọ́n ń wá mistake kan tẹ́ ṣe tí ó jọ mistake wọ́n ti rí pé ẹ ṣe mistake yẹn báyìí wọ́n kàn capitalize lórí ẹ̀ ni wọ́n á bẹ̀rẹ̀ sí faṣọ yín yá ẹ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ti kọ́ yín fún olóríire kọ́lọ́ọ̀bá mọ́ sọ yín lórí ibú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ṣoríire látara yín látara pé wọ́n gbọ́ wá sí yín wọ́n dolóríire wọ́n dẹni tó gbọ́kàn lọ́lọ́run ọba wọ́n dẹni tó nígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala wọ́n dẹni tó ń tẹ̀lé tọ́lọ́run tó ń tẹ̀lé tànàbí Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ katira yín wá látara bẹ́ẹ̀ wọ́n ṣoríire ẹ tú ọ̀pọ̀lọpọ̀ tírà sí Yorùbá ọ̀pọ̀lọpọ̀ tún ṣoríire látara ẹ̀ ń dáhùn question lórí rédíò ọ̀pọ̀lọpọ̀ ṣoríire látara ẹ̀ ń ṣe mọ̀nàrù sẹ́bìrì ni o Jalsatul Basira ní gbogbo ẹ̀ lẹ́ ń ṣe ẹ̀ ń ṣe tẹ̀dírìsì gbogbo gbà táwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba olùgbọ́ mi alápọ̀nlé lọ́kùnrin àti olóbìnrin ẹ̀sìn Islam mo fọlọ́ ọba bì ọ́ wá ìjókòó lọ́jọ́ kan kó o dẹ̀ fi etí ìfẹ́ kó o fi gbọ́rọ̀ Dr. Sharafuddeen Gbadebo Raji kó o fi gbọ́ wá sí wọn. wàá rí pé ọkùnrin yìí ò sọ nǹkan míì kò sọ fẹ́ ẹnu ó ń sọ tọ́lọ́run ọba sọ tán Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ ni ọ̀pọ̀lọpọ̀ wà bàbá yìí ó sọ pé èyí táwa mú ebi pé olùgbìyànjú ni wọ́n ní làákàyè wọ́n ní mọ̀ láti lè sọ pé ìta mú nìyí ìwọ sọ pé èyí tí wọ́n mú kọ́ nìyẹn ìkejì ni wọ́n mú èyí tó bá dẹ̀ mú méjèèjì náà wà ókè bí ayé tàdáìtùm èyí tẹ́ bá ti kọ́ṣe nínú àwọn aṣíwájú ẹ̀sìn tí wọ́n tẹ̀lé tọ́lọ́run tí wọ́n tẹ̀lé Ànábì Ọlọ́run yóò fi wá mọ̀nà á sì mọ tọrọ lọ́dọ̀ Ọlọ́run kọ́ lọ́wọ́ fi wá ṣe kò ń gẹ́ Dr. Sharafu wọ́n ń ṣe màláìkà náà wọ́n ń ṣe ànábì Ọlọ́run ọba tí wọ́n lè ṣe mistake wọ́n ṣe mistake níbi ọ̀rọ̀ tí wọ́n sọ pé tí wọ́n tán capitalize lórí pé wọ́n ń ṣòro wọ́n ń ṣe òkè mistake wà ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀dẹ̀ ti ṣàlàyé wọn àwọn onímọ̀ ti ṣàlàyé pé wípé mistake wà ń bí ọ̀rọ̀ yẹn wọ́n ìṣòro ńlọrin wọ́n ìbò òkè ńlọrin ṣùgbọ́n èyí ló yẹn l'opportunity láti mọ ìfaṣọ bàbá yẹn ya lè faṣọ yìí rẹ̀ ya torí pé Ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ yẹn Dr. Sharafuddeen Gbadebo Raji ẹ̀mí yóò gùn ṣe láṣepẹ́ lágbára Ọlọ́run ọba